ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. wọ́n lè mọ̀ pé lóòótọ́ àwọn bọ́sẹ̀ ni wọ́n wà lójú ìwòran wọn. wọ́n ní pé rẹ̀ bí o Àyìndé o every lutan corner lọ tí ń jó rẹ̀ mí o bàrẹ̀ ni tó sọ pé òun ò ní jó rẹ̀ mí o kẹsọ fún pé there is always two options and kẹsọ fún pé there is always two options because one man food is another man poison that's it bó ṣe jẹ nìyẹn ṣáwọn ètò wa. bàbá tí a bá ní kí a sọ nípa àwọn olórin fújì tí wọ́n ti ń bàbọ̀ tí ó ṣe díẹ̀ ọ̀kan ni Àlùkò Rẹ̀mí ní ṣókí ni o kí lójú ti rí tó jẹ́ má ní gbàgbé ní ṣókí. ojú sí nìkan tó pọ̀ ojú rí rere ojú rí kejì pọ̀ tí rere bẹ̀ lójú wá rí jù so àdúgbò fọlọ́wọ́. wọ́n ṣe Fuji Vibration láìpẹ́ tí ẹ̀yin náà wá tẹ ẹ̀kọ́ ní dáadáa táwọn èèyàn sì wọ́n gbádùn yìí dáadáa gbàtẹ́ máa bẹ̀rẹ̀ orin yẹn ó tẹ sọ́nù pé gbogbo wàhálà tó wà ní agboolé Fuji o kí àwọn tó ń já síwájú àwọn tí wọ́n jẹ́ àró àtàwọn ọ̀dọ́ fún bẹ̀ kí wọ́n wá bọ́ ṣe máa paná yìí ṣé wàhálà wà lóòótọ́ ni. wàhálà ò sí ṣe rí social media ló fẹ́ dá wàhálà ni because lifestyle tá à ń gbà ń sìn ni so wàhálà ò sí mo kò tún try láti sọ fún wa pé gbogbo wa tá à ń kọ Fuji àtẹni tó fẹ́ join ẹ̀mí sí mi àtàwọn tó jẹ́ pé tó ti jẹ́ àgbàlagbà tó wà ń bẹ̀ tó ti jù wá lọ gbogbo wa láti dàgbà gbogbo wa láti bímọ tó bá jẹ́ pé ó ti fẹ́ máa ṣẹlẹ̀ ní ayé àtijọ́ ni ẹ má yẹ ká ṣe kí ni ẹ má yẹ ká ṣe ni ẹ jẹ́ ká wá new development sínú iṣẹ́ wa yìí kó lè jẹ́ kí iṣẹ́ kó má ṣe kí ni kó má dìbò tẹ́ pé àwọn máa regret lórí ẹ̀ because à ní ìdẹ̀wọ̀n lọ́dọ̀ tèmi ní òkè náà tèmi ní o à ní ìdẹ̀wọ̀n mi mọ tẹ́lẹ̀ mi ò mọ̀ lọ́dọ̀ tèmi rẹ̀ ni à ní ìdẹ̀wọ̀n gbogbo láti dàgbà nígbà lọ́lọ́run ti bùkún lọ́lọ́run ti ṣàánú fún so kọ́tà kan nídìí sí ni láti máa wá bí iṣẹ́ tá a fi ń ṣe yẹn bí ò ṣe nípa àwọn nǹkan tẹ́mi wọ́n pẹ̀lú ẹ̀dá. ẹ ṣé púpọ̀ tí a bá tún àwò dáadáa oríṣiríṣi náà ni à ń gbọ́ lásìkò yìí wọ́n láwọn kan sàábé wọ́n láwọn kan ànábì wọ́n láwọn kan sàwábà lọ́dọ̀ tí ta ní in classification ta là ànábì nínú orin Fuji àwọn wo ni wọ́n wà nípò sàwábà ta sì ní sàábé tabaníkà tó. everybody ní sàábé everybody ní ànábì it depend on your bí wọ́n gbọ́ fúnra rẹ̀ tó bá ṣe mọ́ bí ká pèwọ́ ẹ̀ bó ṣe gbé sí ni but lọ́dọ̀ tèmi rẹ̀ ni ìjayà lèmi so I don't care so everybody ní ànábì everybody ní sàábé but tèmi rẹ̀ ni ìjayà lèmi. so ẹ kì í ṣe ànábì ẹ kì í sàábé sàábà. mi mọ nǹkan tó ń jẹ́ gbogbo nǹkan báyìí am ìjayà. then the word igwe tí ń jẹ́ ó tó ìgbà pẹ́ ọ̀nà jìn ele fáǹsì ló fún yín ni àbẹ́yìn náà lẹ́kọ̀ọ́ wọlé wúra yín tó ká igwe lèmi náà. The name was given to me from mo ti sọ́rí ẹ̀ máa tún tẹnu mọ́ mo ti dé tòun bí ọmọ kan rí tí máa bẹ̀rẹ̀ jẹ́ Igbo so abẹ́lẹ̀ kọ́kọ́ sọ mí ní Igwe so àwọn tó wá jẹ́ olólùfẹ́ mi ní street àwọn gbogbo fúnra wọn kọ́ máa ń pè mí ní Igwe ọba so ìwọ̀n àwọn kan tó rí lára mi tó fi ń pè mí bẹ́ẹ̀ so èmi náà wá wò pé wọ́n ti ń pè mí ní Igwe tó pè mí so ẹ jẹ́ kí n máa wò ó so that's the bó ṣe lọ nìyẹn tí Igwe yẹn fi ṣe kí ni to fi stamp ẹ̀ o lè kó ń bẹ̀ mọ́ o lè ní problem lágbára lọ. aláàmàmì kíní kan wà tí mi ò rò pé tí ìbẹ́ nìkan sọ rí tí rẹ̀ bá ń pè mí lé ní báyìí lọ́tún lósì rọ̀tìrọ̀tì àwọn ọ̀dọ́ kí láṣìírí tó wà nílé gan kí ni motivation bẹ̀. ṣe láṣìírí tó wà bẹ́ẹ̀ ni pé ṣé mo pé everybody ní style tiẹ̀ nídìí iṣẹ́ wọ̀nyí tó bá ń ṣe style tèmi
mo rí pé dàpọ̀ àwọn young people wọ́n love mi lè sọ pé kọ́ báyìí àwọn kò lè sọ pé bóyá style kan wà tí mò ń ṣe tó yẹ pé òun ló jẹ́ kó ṣe kí ni kó jẹ́ kó fall in love sí mi èmi gangan mi lè sọ pé báyìí kò yé mi náà tí má ló yé mi irọ́. ọkùnrin gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kan wà bàbá alábúlé ló ń jẹ́ mi mọ̀ bóyá ṣe rántí ẹ̀ dáadáa ó ní ọlọ́wọ́ tún yín lòun jẹ́ ó ju fídíò kan síta láìpẹ́ tí kálukú ń dunnú èmi gan mo yọ̀ mo bá yín dúpẹ́ pé ẹ̀yin oníṣọkúsọ adúpẹ́ o àlòkó ti ríran o ó ti rí o kò sí kan tó ń fọwọ́ mú kiri mọ́ o. tó bá ti yẹ sọ. ẹ̀yin gangan ní tèmi ìkọ̀kọ̀ bá ní ṣe ní ìlú. kí wàá ní ká tó máa lọ kí ni new thing about Rẹ̀mí Àlòkò the new thing now. The new thing about Rẹ̀mí Àlòkò that is coming up, I have Fuji hip hop that is coming up. The beat is hip hop, but the music on top is Fuji. So watch out for that. It's coming up very soon. 2024, 2025. 2025, by the grace of God. But by this 2024, I'm gonna drop one single very soon. Okay. In this 2024. ìtọ́wò là á máa dùn ọbẹ̀ o ìtọ́wò ni o ẹ fún wa ń tọ́wò díẹ̀ kínkínní. Ẹ má jẹ́ tọ́wò tí máa gbé fún yín tán ẹ máa lọ jí tán ẹ ní sùúrù. Kọ́mọ lọ. Ẹ fẹ́ máa jẹ́ tí gbogbo yẹn ṣe kí ni ẹ máa dùn ẹ gbàgbọ́ torí mo sọ fún yín pé èmi lò owó bó wá ṣe business because I'm power rapper in the building. Thank you. God bless you.